نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك سبيله واهتدى بهديه إلى يوم الدين. وبعد، يقول الله سبحانه وتعالى في محكم تنزيله في سورة التوبة في الآية 18: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. عباد الله، فإن هذه الآية الكريمة تدل دلالة واضحة على أهمية إعمار المسجد، سواء في نوعين: النوع المعنوي وفي النوع الثاني الذي هو النوع الحسي. عباد الله، إن هذه الآية الكريمة تشجع من يقوم ببناء المسجد. عباد الله، هذه الآية تؤكد قول النبي صلى الله عليه وسلم، ذلك الحديث المشهور عندما قال صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. أسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومنكم صالح الأعمال. Gbogbo ìran ọpẹ́ adá fún Ọlọ́run ọba kan ṣoṣo Allah, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Abẹ́lọ́run ọba mi kan ṣoṣo yìí kó bá wa ṣe ìkẹ́ rẹ̀, ohun ìgẹ́ rẹ̀ fẹ́ni tó rán sí wa, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run jẹ́ kíkẹ́ yọ bá, kó bá wọn ará ilé rẹ̀, kó bá wọn sàhábà. Ìkẹ́ yìí kó bá gbogbo olùgbọ́lọ́run gbọ́ lọ́kùnrin àti lóbìnrin tí bá ń tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad yìí pẹ̀lú dáadáa títí dijọ́ ìdájọ́. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ akọ̀nú Ọlọ́run. Àwọn máa ṣe Ọlọ́run ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn má ṣe Ọlọ́run ẹ jẹ́ á gbìyànjú láti jìnnà sí. Ǹjọ́ mọ̀ jẹ́ àkòrí khútúbà wa lọ́sàn-án yìí, òun náà ni ìmáàrul masjid. Ìmá sọlé Ọlọ́run di tí ń ṣẹ̀mí. Ìsọlé Ọlọ́run di tí ń ṣẹ̀mí ọ̀nà méjì òun náà ni ó pín sí. Alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni binaul masjid. Kọ́mọ̀sí mọ́sálásí ń bì kan káwà kọ́ mọ́sálásí síbẹ̀. Mọ́sálásí ò pilẹ̀ ṣẹ̀mí rárá níbẹ̀. Àwa gbìyànjú, Ọlọ́run wá lò wá ń sábàbí, àyè yẹn wá jẹ́ àyè tí mọ́sálásí títí ń ṣẹ̀mí. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, eléyìí ni Ọlọ́run bá mi gbà lérò nínú Suratu Tauba àyà 18. Ọlọ́run ní innama ya'muru masajida Allahi man amana billah. Gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń kọ́lé Ọlọ́run, tí ń kọ́ mọ́sálásí, irú ẹni bẹ́ẹ̀ ẹ gbàgbọ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́. Wal yawmil akhir,
irú ẹni bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn tó gbọ́jọ́ àlìkìyámà gbọ́, ọjọ́ tí ẹ̀dá máa ń gbẹ̀san iṣẹ́ tó bá ṣe. Torí pé bí èèyàn bá kọ́ mọ́sálásí, dèdè owó tó fi kọ́ mọ́sálásí yẹn tó bá dà sórí prójẹ́tì kan nínú àwọn nǹkan tá a fi máa rárìsìkí láyé, yóò mọ̀ rówó ń bẹ̀. Àmọ́ mọ́sálásí kò dàbí tàwọn tọ̀hún káwọn máa rówó ní ààyè tiwọn. Ẹni bá kọ́ mọ́sálásí, ojú rere Ọlọ́run ní ń wá. Adépẹ́rú ẹni bẹ́ẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́, ó sì gbàgbọ́ nínú ọjọ́ kẹyìn, ọjọ́ tẹ̀dá máa ń gbẹ̀san iṣẹ́ rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ wà aqama sọ́la wà ata zaka. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹni tí ń kírun, ó sì gbọ́dọ̀ jẹni tí ń yọ zaka. Irú ẹni bẹ́ẹ̀ wà lam yakhsha illa Allah. Irú ẹni bẹ́ẹ̀ bẹ̀rù ẹni kàkà fọ́lọ́run. Ọlọ́run ló ròyìn ẹni tó bá kọ́ mọ́sálásí báwọn. Ọlọ́run fa asa ulaika an yakunu minal muhtadin. Ọlọ́run láwọn tọ́rọ̀ wọn bá rí báyìí, ẹ mọ̀ pé wọ́n ti wà ní àwọn tó mọ̀nà. Ọlọ́run ò bọ́ tó fi wá mọ̀nà. Ọlọ́run wọ́n jà padà sí bọ́ bá wa. Ẹ̀yẹ̀ rúsí Ọlọ́run. Ìkọ́ mọ́sálásí yìí tó jẹ́ pàtàkì ní wípé ní huwa baytun min buyutillah. Mọ́sálásí jẹ́ ilé kan nínú ilé Ọlọ́run ọba lórílẹ̀. Fún Ọlọ́run ọba mi lọ́sàfi ti mọ́sálásí sọ́dọ̀ ara rẹ̀ wípé ilé òun ni. Ẹ̀yẹ̀ rúsí Ọlọ́run. Wal masjidu ahabbul biqa'i ilayhi. Mọ́sálásí ni ààyè tó jẹ́ wípé Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Ọlọ́run sì ní nífẹ̀ẹ́ mọ́sálásí, bu'iddati lil ibadati was salati wa dhikrillah. Mọ́sálásí wà fún ìkírun, ìjọsìn àti ìmọ̀rántí Ọlọ́run ọba. Ọlọ́run fi sọ nínú Suratul Nur, aya 36-37. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim. Fi buyutin adhina Allahu an turfa. Nínú ilé òun Ọlọ́run tí ṣe mọ́sálásí, ibẹ̀ láti yọ̀dá fún yín pé kẹ́ ẹ máa gbórúkọ òun Ọlọ́run ọba sókè, ẹ pèrun. Wa yuzkara fi asmu yusabbihu lahu fiha bil ghuduwi wal asali rijal. Àwọn èèyàn yéèyàn wọ́n mọ̀ kírun wákàtí márààrún ń bẹ̀, fìrìjángán lásùbá, fìrìjángán láìlá, fìrìjángán lálàsárì, fìrìjángán ní magribi, bó tó di ìṣá ìwọ̀n tó ń lọ. Ọlọ́run láwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ rijalun, èèyàn yéèyàn làwọn eléyìí hùn. Ẹni tí ẹ bá dé tí bá ń ṣọ́ wákàtí márààrún tí ọ̀rọ̀ máa sọ wípé náà ibi mo lọ mọ́sálásí láìlá, ẹ jẹ́ ń ká làsárì yìí náà nílé, ẹ jẹ́ ń kí ní sọ̀rọ̀ mi tí ń kí ní jàmá lákòókò tí ìṣe pé ń da àyílà papọ̀ mọ́ làsárì. Ọlọ́run ní rijalun, èèyàn yéèyàn nírú àwọn báwọn. Ọlọ́run ló pè wọ́n léèyàn yéèyàn o. Ọlọ́run ní la tulihim tijara. Owó business yìí máa sábà disturb èèyàn pé tọ̀ a wà níbi iṣẹ́ lọ́wọ́, tá bá close a máa kírun. Ọ̀pọ̀ lẹni tí ń kí àyílà tàlásárì lásìkò àlásárì ìkí méjèèjì papọ̀. Sàpé ń kírun àmọ́ kò sínú àwọn tọ́lọ́run bá mi ròyìn yìí, torí pé wọ́n jẹ́ kí kátàkárà àtọ̀nà àsìkí wọ́n jẹ́ kó dí wọn lọ́wọ́. Ọlọ́run ní yusabbihu lahu fiha bil ghudwi rijalun la tulihim tijaratun wala bay'un an dhikrillah. Wọn ò jẹ́ kí nǹkan táwọn ń tà táwọn ń rà, ìmọ̀ràn owó wọn ò jó dí wọn lọ́wọ́ láti máa rántí Ọlọ́run, láti máa kírun. Wa aqama as-salata wa ita'i zakat. Wọ́n kírun, wọ́n gbààwẹ̀. Àwọn ẹni tá wí Ọlọ́run yakhafuna yawman. Wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe yìí pátá, wọ́n fi ń bẹ̀rù ọjọ́ kan. Ọjọ́ wo? Tataqallabu fihi al-qulubu wal absar. Ọjọ́ tí gbogbo ọkàn, gbogbo ojú tí wọ́n dààmú dàbò. Ọlọ́run má jẹ́ mi àtẹ̀yàn dààmú jọ́ náà. Ọlọ́run ní tó bá dijọ́ náà liyajziyahumullahu ahsana ma amilu. Ọlọ́run ní òun tóun ní tó dá lọ́dọ̀, òun ó san wọ́n lẹ́san tó dáa ju tí wọ́n ṣe yẹn lọ. Wa yazidahum min fadli. Òun ó tún wá ṣàlékún ọlá lórí ọlá fún wọn. Tọ́mọ wá gbádùn wípé Ọlọ́run tún kún mọ́, èyí tó fún wa yìí náà tó, èyí tó ṣe fún wa yìí náà dáa. Wallahu yarzuqu man yasha'u bighairi hisab. Ọlọ́run ní gbogbo ẹ̀rọ òun ní lọ́dọ̀, òun sì máa fẹ́ tó bá wù òun
bìlá hisabi òun kúkú ní lọ́dọ̀ rẹ̀kẹtẹ kò sí tóun ó fi ṣe. ẹ̀yin rúsìn ọlọ́run, mọ́sálásí ni àyè tí gbólóhùn tawhid ìmọ́lọ́run lọ́kan al-aqidatul islamiyya àdíọ́kàn mùsùlùmí bẹ́ẹ̀ láti máa ń pariwo rẹ̀ táwọn sọ gbogbo gbà wípé hayya ala salah, láti kọ́kọ́ sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah, a tún máa pé hayya ala salah, ẹ jẹ́ kírun, ẹ máa bọ̀ wá kírun, hayya ala al-falah, ẹ máa bọ̀ wá jèrè. àwọn bàbá wa ní ẹ wá wọkọ̀ ọ̀la ẹ̀rì, kò sọ́kọ̀ ọ̀la kankan tó tó ká kírun lóòótọ́. àníṣẹ́ mọ́sálásí náà níbi tí mímbàrí, ibi tí mọ́mọ́ dúró tí ó ti máa bá àwọn mùsùlùmí sọ̀rọ̀, tí ó máa sọ tí ó wúlò fún wọn níhìn ayé yìí àti lálẹ́ kìyàmà. ẹ̀yin rúsìn ọlọ́run, mọ́sálásí òun ni òjíṣẹ́ ńlá Muhammad tọ́lọ́run rán sí wa sallallahu alayhi wa sallam ló ti kharaja as-sahabatal kiram, àwọn sàábí ẹni àpọ́nlé. mọ́sálásí l'Ànábì ṣe kí ni o ló ti pòdúsì wọn. mini Abi Bakr, bá ṣe ń gbọ́rọ̀ Abubakar tó wa Umar, tá ń gbọ́rọ̀ Uthman, tá ń gbọ́rọ̀ Ali, tá ń gbọ́rọ̀ Abdurrahman ibn Auf, tá ń gbọ́rọ̀ Sa'd ibn Abi Waqqas àti gbogbo àwọn sàhábà ńláńláhùn. mọ́sálásí l'Ànábì ló ti kọ́ wọn lẹ́kọ̀ọ́. tá ń gbọ́rọ̀ Abu Huraira, tá ń gbọ́rọ̀ Usama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mọ́sálásí l'Ànábì sí kí ni o ló ti pòdúsì wọn. ibẹ̀ ni ilé ẹ̀kọ́ tí ń jẹ́ madrasatun tarbawiyyatun wa ilmiyyatun fil Islam, tó pé níbẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọ́n ti kẹ́kọ̀ọ́ ìgbésí ayé. ẹ̀yin rúsìn ọlọ́run, láti ibẹ̀ ni àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n ń jáde síta káàkiri. wal masjidu ahabbul amakini ila Allahi ta'ala, ọlọ́run fẹ́ràn mọ́sálásí púpọ̀, Ànábì náà fẹ́ràn mọ́sálásí púpọ̀, àwọn mùmínì àti gbogbo ẹni rere ni wọ́n fẹ́ràn mọ́sálásí púpọ̀. ẹ rí hadisi kan látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, Abu Hurairah ló lóun gbọ́ láti ẹnu Ànábì báyìí. àfáà Muslim náà làwọn gbà dísì náà wá. Ànábì ní ahabbul biladi ila Allah masajiduha, gbogbo ilé tẹ́ bá wọnú ìlú kan, ilé tọ́lọ́run ọba mi fẹ́ràn jù láyé náà nínú ìlú kan, Ànábì ní mọ́sálásí ni. wa abghadul biladi ila Allahi aswaquha, àyè tọ́lọ́run ọba mi kórìíra jùlọ òun náà ni ọjà bẹ̀. kìí ká má nájà kọ́ o, ṣùgbọ́n ọjà ò ṣeé fi wé mọ́sálásí. tọ́lọ́run pọ́nbélé ni mọ́sálásí. ọjà ààrẹ ni tó jẹ haramu ń bẹ, ààrẹ ni tó lọ́yàn lójú ẹ̀yìn ń bẹ, ààrẹ ni tó gba rìbá ń bẹ, àti oríṣiríṣi tí ma sábà ṣẹlẹ̀ nínú ọjà. ìsìnkú ká má nájà l'Ànábì ń sọ, ṣùgbọ́n sọ fún ayé pé mọ́sálásí jìnà gédégédé sí ọjà. ẹ̀yin rúsìn ọlọ́run, wal masjidu huwa alladhi tatazayyanu lahu, mọ́sálásí lọ́lọ́run bá mi fẹ́ kémi àtẹ̀yin káwò ìtọ́ bá dára nínú aṣọ wa tàbá ti ń lọ bẹ̀. ọlọ́run ló sọ léyìí fún wa nínú al-Qur'an, nínú suratu al-A'raf aya 31. ọlọ́run ní ya bani Adam, ọlọ́run lápẹ̀ yín mọ̀ Nábì Ádámà, ibẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń kírun o, khudhu zinatakum inda kulli masjidin, tẹ́bà tí ń lọ mọ́sálásí aṣọ tó dáa ní ẹ máa wọ̀ lọ. ẹlòmíì aṣọ tó ti run lé ní wọ̀ lọ mọ́sálásí, ẹ má jà ṣe báwọn, ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ má jà wọṣọ tó bá ń run lé, aṣọ tí ò dáa ẹ má jà wọ̀ lọ mọ́sálásí. kìí ṣe mọ́sálásí Jímọ̀ nìkan, kódà mọ́sálásí gbogbo àdúgbò náà, lásùbá láyélá lálàsàdù mọ́gíríbì ṣáì, àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba. tó wá níbo ló ti wí? ẹni nínú suratul A'raf aya 31. ẹ̀yin rúsìn ọlọ́run, àní mọ́sálásí yìí òun ọlọ́run ọba mi fẹ́ kémi àtẹ̀yin ká máa lọ ká máa bọ̀ ńbẹ̀. nínú hadith èyí tó ní àlàáfíà tọ́lọ́run ọba mi sọ wípé man gada ilal masjidi aw raha, ẹni bá kọrí sí mọ́sálásí láàárọ̀ àbí nírọ̀lẹ́ tí ń lọ mọ́sálásí gbogbo ìgbà, a'adda Allahu lahu fil jannati nuzula kullama gada aw raha,
ọlọ́run bá mi ọmọ tọ́jú fún rẹ ní bẹ́ẹ̀ láàárọ̀ àti ìrọ̀lẹ́hun àyè tó dáa nínú ilé alìjánà. aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim. ìjà tó bá sọ́dọ̀ ọlọ́run ọba mi ṣe tán láti foríjì wá. astaghfirullah. alhamdulillahi rabbil alamin. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. lẹ́yìn gbà tí a dúpẹ́ fún Olúwa wa Allah tá sì tọrọ ìkẹ́ Ọlọ́run pẹ̀lú ìgẹ́ rẹ̀ fẹ́ t'Ọlọ́run rán sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yin orísìn Ọlọ́run ṣàgbàgbé àkòrí khutba wa ní ọ̀sán yìí, òun náà ni bó láṣẹ mójútó mọ́sálásí tí í ṣe ilé Ọlọ́run, kíkọ́ tá a kọ́ àti ìjẹ́ kí mọ́sálásí ó máa ṣẹ̀mí. a sọ níbẹ̀rẹ̀ khutba wa wípé n tí ń jẹ́ ìmárùl masjid, ìjẹ́ kí mọ́sálásí ó máa ṣẹ̀mí, pé méjì ló pín sí. alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni bìnà ìhà, bó láti kọ́ àwọn mọ́sálásí, wa tajhiz marafiqiha aw marafaqatiha, àti wípé gbogbo tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bí àyè àlùwàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mọ́sálásí nídìí, bó ni yóò ṣe pé síbẹ̀. àléhùn lọ́fàá tó jíṣẹ́ ńlá Muhammad fi sọ nínú hadisi rẹ̀ wípé man bana masjidan yabtagi bihi wajha Allah bana Allahu lahu mithlahu fil janna. ẹni yóò tó bá kọ́ mọ́sálásí tọ́kọ́ yìí ó fi wá ń wo ojú rere Ọlọ́run ọba ni. Ọlọ́run ní òun ó kọ́lé fúnra ẹni bẹ́ẹ̀ lálìjánà. nínú ẹgbà wá míì Ànábì ní walau kamafa hasil, kódà bó ṣe pé rẹ̀ ní bẹ́ẹ̀ ọkàn kọ́ mọ́sálásí kékeré kan ni tí ó gbà ju dédé ìtẹ́ ẹyẹ lọ, kátápẹ́ ni tí ó wá kọ́ èyí tí ó gba àwọn èèyàn. a máa retí kí ládá kó bá irú ẹni tó bá ṣe irú iṣẹ́ dáadáa báyìí. Ibadallah, ìtọ́jú mọ́sálásí lẹ́yìn ìgbà tó bá jẹ́ kí kọ́ tán, àbí kí la máa ṣe nínú mọ́sálásí tá a bá ti kọ́ tán. àkọ́kọ́, iqamatu salati fil masjid. a máa kírun ń bẹ̀ ni o, gbogbo wákàtí márààrún a máa kí ń bẹ̀ o, a máa pàdé ń bẹ̀ o. pàápàá jùlọ àwa tá a jọkùnrin, tó pé dandan ni kọkùnrin ó kírun wákàtí márààrún rẹ̀ nínú mọ́sálásí. ìsìláàmù fún obìnrin ní choice láti kí mọ́sálásí àbí kó kí nínú ilé ọkọ rẹ̀ àbí nínú ilé òbí rẹ̀. àmọ́ àwa tá a jọkùnrin dandan ni ká lọ mọ́sálásí lọ kírun ìyẹn wákàtí márààrún. ṣùgbọ́n àwọn náfìlà yálẹ̀ ìta àmọ́ kí ká tó kírun ọ̀ràn yẹn ní bí rákàtẹ́lì fájírì, àbí ìta àmọ́ kí tabá kírun ọ̀ràn yẹn tán bí irú ìta àmọ́ kí lẹ́yìn mọ́gíríbì àti ẹ̀yìn ìṣáì fún àpẹẹrẹ, ó dá káàkì nínú ilé láwàtà àjọkùnrin. tàbá kí mọ́sálásí náà kìí ṣe wọ̀, àmọ́ ó dára púpọ̀ láti kí nínú ilé gẹ́gẹ́ bí súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. torí náà nínú pé à ń tọ́jú mọ́sálásí, à ń jẹ́ kí mọ́sálásí ó máa ṣẹ̀mí, òun náà ní ká máa kírun ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì, halakọ́tì dhikri wal ilmi, ìjókòó wáàsí kó máa wáyé nínú mọ́sálásí ní gbogbo ìgbà. kódà bó ṣe ìṣẹ́jú 5 péré ni lẹ́yìn ìrun àsùbá fún àpẹẹrẹ. qala nabiyyu sallallahu alaihi wasallam, òjíṣẹ́ ńlá Muhammad tí kàtọ́lá bẹ́ẹ̀ sọ báyìí wípé man ata arrafa, ẹni bá lọ bẹ́ni tí ń yẹ nǹkan wò,
wa sadaqahu bima akhbara ọwá dọ́dọ̀ ń tọ̀hún ọwá gbantẹ́ni tí ń yẹ nǹkan wò wí ó gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ laqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ti ya kèfèrí pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ fún jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa fi riwayatin nínú ẹgbà wá mi lam tuqbal lahu salatuhu arba'ina yawma irú ẹni ìyẹn ọlọ́run nígbàrún rẹ̀ fógójì ọjọ́ kò sì gbọdọ̀ má kírun kó ti pé rúgbólóhùn méjì báwọn lèèyàn wí fún wọn lásùbà lónìí ó tún dọ̀la èèyàn tún mú mi ó tún dọ̀túnla èèyàn tún mú mi àwọn èèyàn mọ̀ tí ń jẹ́ islam pé islam kìí ṣe ká kírun nìkan kìí ṣe ká gbààwẹ̀ nìkan kìí ṣe kí alówó ká lọ sí hajj nìkan islam kẹnu àǹfààní ẹ̀tún ni wípé rẹni tó bá gbọ́ wá sí báwọn yóò lè mọ̀ wípé ní àbóhùn bá tiẹ̀ ná ọ̀dọ̀ àwọn tí ń yẹ nǹkan wò kọ́rọ̀ bó sọ̀dọ̀ àfáà náà ní bá ń lọ yóò mọ̀ pé ní òun mọ̀ gbọ́ nínú wá sí láàárọ̀ yìí tí wọ́n lẹ́yìn tọ́lọ́run ránṣẹ́ òjíṣẹ́ ńlá Muhammad tá a fẹ́ràn àbá ìfẹ́ràn nábì ni wallahi fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ọlọ́mọdé ò jẹ́ pé ìfẹ́ yẹn orí ahá nìkan ló ma ìwọ tó bá ní kọ́ ọmọ lọ́dọ̀ àti yẹ nǹkan wò ìsọkùnrin ìsóbìnrin tó wá takú tó máa ń lọ bẹ̀ tó bá ní ó fẹ́ràn ànábì kó sọ pé bẹ́ẹ̀ ni o tó bá fẹ́ràn ànábì ò ní ṣe ní tànábì bá ní ká má ṣe má ẹ̀yẹ lúsìn ọlọ́run mọ́sálásí àyè wà sí ni táti mọ́ gbọ́ òdodo ọ̀rọ̀ mọ́sálásí li tahfizul Qur'an àwọn ọmọ kéékèèké bó ṣàgbàlagbà náà wọ́n mọ̀ há Qur'ani níbẹ̀ mọ́sálásí òun ni àyè tó ṣe wípé bẹ́ẹ̀ bá dún ní ma èèyàn wà nínú àwọn tí ànábì dárúkọ wọn tó jẹ́yàn méje tí wọ́n wà lábẹ́ bògì ọlọ́run lọ́jọ́ tí ò ní sóbògì kan ànábì dákọ̀ wípé àwọn méje kan ń bẹ níjọba díjàlì kìyàmọ̀ tóòrùn bá wálẹ̀ púpọ̀ tóòrùn yìí ń dààmú àwọn èèyàn àwọn méje kan ń bẹ ọlọ́run ó ṣe gàgá bò wọ́n lórí lọ́jọ́ yẹn kò sí igi kankan mọ́ kò sí kánópì kankan kò sí tẹ́ǹtì kankan àmọ́ ẹni tó bá jẹ́ kan náà méjèèjì yìí wọ́n lẹ́tọ̀ọ́ àti wà nínú àyè tá a wí yìí nínú àwọn tánàbí dárúkọ òun rẹ̀ rajulun qalbuhu mu'allaqun bil masajid ẹni yòówù tó bá jẹ́ kí gbogbo gbà ọkàn rẹ̀ mọ́sálásí ló wà wọ́n káṣù bá tán ó sì kọ́lé síbi iṣẹ́ básìkò ilẹ̀ bá ti tó òun gan ní ọ̀lọ́ mọ́sálásí lọ pèrún àbí yóò sì kejì mọ́mù àbí yóò sì kejì làdánì tó pèrún kò ní pòṣe wípé àgbóná la káṣù bá tán náà ẹ gbọ́ ẹ̀sìn wa yìí ẹ̀sìn mọ̀lé ní lóòótọ́ ẹ̀sìn tó lé ní o ẹ̀sìn Islam ò lé o rárá àti rárá tó má ní ìmọ̀lé lẹ̀sìn Islam nínú èdè Yorùbá ẹ̀sìn tó wá sọ́dọ̀ tí wá nílẹ̀ Yorùbá láti ilẹ̀ Mali náà ní Islam kìí sí pẹ́sìn tó le torí náà ìwọ tó bá jẹ́ pé gbogbo ìgbà lọ́mọ pòrí mọ́sálásí lásùbà láyélá lálàsárì ní mọ́gíríbì ní ìṣáì irú rẹ̀ ohun tó ìṣe ohun Ọlọ́run ó fi tọ́jú gbòógì fún ọ ní ọjọ́ àlìkìyàmà mọ́sálásí a gbọ́dọ̀ mọ́ ṣe lọ́ṣọ̀ọ́ o kò mọ̀ dán kídọ̀ tí ó mọ́ sí ń bẹ̀ wọ́tàndífìhì kárípà ń gbá gbogbo tí ó bá jẹ́ kó dọ̀tí ká má jẹ́ kó ṣẹlẹ̀ sí tá bá wá wọ mọ́sálásí láti kírun ìkan nínú àwọn ọ̀run tí à ń kí àbí a kàn wọ mọ́sálásí láti wá ṣe nǹkan kan bẹ̀ bẹ́ẹ̀ láti gbọ́ wáàsí àbí láti wá há al-Qur'an ó sì lálùwàlá Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ sallallahu alaihi wasallam nínú hadith tó lálàáfíà Ànábì ní idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalliya rak'atayn ìwọ tó bá wọ mọ́sálásí ó tí gbọ́dọ̀ jókòó lẹ̀ àyàfi kó kí rákà méjì téèyàn fi máa ń kí ilé Ọlọ́run àṣeyàn máa ń kí ilé Ọlọ́run wíwọ mọ́sálásí tó wọ mọ́sálásí òun tó ṣe sàlámà àlékún rárá sàlámà àlékún káà máa ń ṣe tó bá fẹ́ wọ mọ́sálásí ó sọ pé bismillah pẹ̀lú orúkọ Ọlọ́run ọba
wassalatu wassalamu ala rasulillah ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad inni as'aluka min naam Allahumma inni as'aluka Ọlọ́run ọba ò yí ń bí ọ léèrè ń bè lọ́dọ̀ rẹ kí ni ń bè lọ́dọ̀ rẹ oore rẹ tó bá fẹ́ jáde ó sọ pé Allahumma inni as'aluka min fadlika yí ń béèrè ọlá rẹ Ọlọ́run ọba ọlá Ọlọ́run tí ń bẹ níta kìí ṣe wípé ó sálámà tó bá wọ bẹ̀ àwọn tó bá wà ń bẹ̀ ò lè sálámà sí wọn o tásìkò ìkírun ọ̀ranyàn bá ti tó kí ló ṣe ó tààrà kí náfílà rákà méjì èyí tó kí yẹn ò fi kílé Ọlọ́run ṣùgbọ́n tó wá kí wọ́n ti gbẹ̀rùn dìde ò nídìí àti ṣe irú náfílà bẹ́ẹ̀ ṣùgbọ́n náfílà yìí kódà tó bá ń ṣe kútúbà jímọ̀ lọ́wọ́ bá ṣe ń ṣe lọ́wọ́ yìí tó sì jẹ́ wípé ní àfẹ́ ká sọ̀rọ̀ tó máa ń ṣe kútúbà lọ́wọ́ Ànábì sọ nínú hadith tó lálàáfíà sallallahu alaihi wasallam wípé tó máa ń ṣe kútúbà lọ́wọ́ o gbọ́dọ̀ sọ fẹ́ni tí ń sọ̀rọ̀ pé kó dákẹ́ tó wọn bá ti sọ báhùn ó ti sọ̀rọ̀ náà láwárẹ́ lómi yóò máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ wá ṣe nǹkan tó wá dáriwó lẹ̀ nínú mọ́sálásí kájáhùn ẹja bẹ̀rù Ọlọ́run Ànábì lẹ́ni tó bá sọ̀rọ̀ nígbà tó ń ṣe kútúbà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ fàkọ́dé làgá ó ti sọ̀rọ̀ náà nù o wà máa ń làgá fàlà jùmọ̀ àtàláhù irú ẹni bẹ́ẹ̀ kò ní ládàá jímọ̀ tó wá kí ó kàn fara nagi lásán ni tòun tí bó ṣe jẹ́ pé ní àgbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ń ṣe kútúbà lọ́wọ́ yẹn á kí náfílà rákà méjì yẹn tààfi kílé Ọlọ́run tàbá wọnú mọ́sálásí kódà tó bá ń ṣe kútúbà lọ́wọ́ níbi tí náfílà rak'ata tahiyatul masjid níbi tó ní ọ̀ládé ẹ̀yẹ rúsìn Ọlọ́run ilé Ọlọ́run ní o ìkan nínú ilé Ọlọ́run ọba tí a ti máa jọ́sìn fún tí a ti máa ṣe pẹ́pẹ́ fúrú síwájú Ọlọ́run tí a ti máa ṣe àdúà tí a ti máa jókòó híhá al-Qur'an tí a ti máa jókòó gbígbọ́ wáàsí Ọlọ́run irú mọ́sálásí dáadáa báyìí Ọlọ́run jọ pọ̀ láwùjọ mùsùlùmí irú mọ́sálásí dáadáa báyìí Ọlọ́run kó fà wá náà sínú àwọn tó kọrú ẹ̀ nígbésí ayé wa irú mọ́sálásí dáadáa báyìí Ọlọ́run kó fà wá náà sínú àwọn tí ó jẹ́ kí mọ́sálásí báyìí ọmọ sẹ̀mí gbé báyìí ṣàlàyé ọ̀nà tí ó mọ̀ gbà sẹ̀mí ni wípé bá àbá ti ẹ̀rí mọ́sálásí kọ́ tá a bá ti jẹ́ kí mọ́sálásí ilé Ọlọ́run ọgbọ̀n ayun tá à ń pòrí ibẹ̀ ní gbogbo àsìkò àwọn náà gbà ládá lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa àwa bẹ̀ Ọlọ́run ọba tó láàrẹ́ ga ẹrú Ọlọ́run tó kọ́ mọ́sálásí yìí tá a mọ̀ sí Masjidu Khadija lil Qur'anil Karim wa sunnati nabawiyya Ọlọ́run mọ́sàbà gbà á lẹ́sìn lọ́dọ̀ ẹrú Ọlọ́run ọba náà Ọlọ́run bá wa dáàbò rẹ̀ gbẹ̀rú Ọlọ́run ọba náà bá wa fi ṣọ́ rẹ̀ bá wa fi ṣọ́ bá wa pẹ̀lú rẹ̀ Ọlọ́run máa bá wa kún lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé rẹ̀ kódà Ọlọ́run dákun wá gbà lọ́wọ́ rẹ̀ níjọsìn Ọlọ́run taqabbalallahu minhu ibada Ọlọ́run bá wa gba iṣẹ́ tó ṣe lọ́wọ́ rẹ̀ ní ìjọsìn àwa náà gbogbo táwa máa kírun ń bẹ̀ táwa máa ṣàǹfààní ń bẹ̀ Ọlọ́run kó gbà lọ́wọ́ wa ní ìjọsìn wọlá ìjọ kan ṣoṣo Ọlọ́run Allahumma a'izz al-islam wal muslimin wa dammir a'da'aka a'da' ad-din wansur ibadaka al-muwahhidin Allahumma alayka bil kafarati al-fajara fa innahum la yujizunaka ya rabbal alamin ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيموا الصلاة يا كرام